gómìnà òdòdó buwọ́lu àbádòfin tó ń pè fún ìdásílẹ̀ iléèwòsàn olùkọ́ni costech ní ìpínlẹ̀ kogi. gómìnà ìpínlẹ̀ kogi alhaji ahmed usman ododo ti buwọ́lu àbádòfin kan tó ń pè fún ṣíṣe àyípadà iléèwòsàn state-of-the-art reference hospital tó wà nílùú ọ̀kẹ́nẹ́ sí iléèwòsàn olùkọ́ni confluence university of science and technology teaching hospital costech. eléyìí ni ẹni tí í ṣe kọmíṣánná fún ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún arákùnrin kingsley fanwo fi síta lọ́jọ́ ìṣẹ́gun tusidee tí í ṣe ọjọ́ kẹtàdínlógún inú oṣù kejìlá ọdún tá a wà yìí lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú lọ́kọjá tí ṣolúùlú ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí fanwo ti sọ di mímọ̀ pé ìgbésẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú ìbuwọ́lù àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì léyìí tí ó buwọ́lu ètò ìkẹ́kọ̀ọ́ olódindi fún ètò ìkẹ́kọ̀ọ́ bachelor of medicine, bachelor of science àtàwọn ètò ìkẹ́kọ̀ọ́ míì ní ilé ẹ̀kọ́ gíga costech ọ̀hún léyìí tí yóò mú kí àwọn ètò ìkẹ́kọ̀ọ́ náà bẹ̀rẹ̀ lórí ìpìlẹ̀ tó dára. ó ṣe àfikún rẹ̀ pé àṣeyọrí náà jẹ́ èsì ayọ̀ fún ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wà láàrin iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera, iléeṣẹ́ ìjọba tó ń rí sí ẹ̀ka ètò ẹ̀kọ́. bákan náà ló tún wá dúpẹ́ lọ́wọ́ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún fún bíbuwọ́lu àbá náà léyìí tí gómìnà òdòdó náà sì ti sọ dòfin báyìí tó tẹpẹlẹ mọ́ pé ìṣèjọba tó wà lóde ní ìpínlẹ̀ kogi lọ́wọ́lọ́wọ́ mú ètò ìlera àwọn ará ìlú lọ́kùnkúndùn àti wípé iléèwòsàn costech ọ̀hún ló kún fún àwọn irinṣẹ́ ètò ìlera tó jẹ́ ti ìgbàlódé tó tún jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ lẹ́kùn áfíríkà. àwọn irinṣẹ́ wọ̀nyí ni yóò wúlò fún ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ lẹ́ka ètò ìlera ní ìpínlẹ̀ kogi àtàwọn ìpínlẹ̀ míì tí ó ti wá gbóṣùbà káre fún ìfarajìn gómìnà òdòdó lẹ́ka ètò ìlera àti ètò ẹ̀kọ́ tó ní ó jẹ́ ìgbésẹ̀ kan pàtàkì nínú gbígbé ìpínlẹ̀ ọ̀hún débùté ògo. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.